بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان من بينكم لا يبغيان يخرج منهما اللؤلؤ والمرجان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يعلم ما في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا
بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ ونعاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان وإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم ويؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان وهذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين من مآد فبأي آلاء ربكما تكذبان أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم ربي نجني وعلمي ما يعملون الحمد لله نعوذ ونستعينه واستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا يهده الله ولا مضل له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت لا يموت وهو على كل شيء قدير وقل ربي زدني علما adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọrọ ìkẹ́ fún aṣíwájú wa ọ̀gá wa olùkọ́ wa Ànábì wa Muhammad Rasulullah sallallahu alaihi wasallam ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam mo kí gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ wa pé a kú àkókò yìí alhamdulillah a lọ ní ọ̀sẹ̀ tó kọjá lọ pẹ̀lú orúkọ Ọlọ́run pẹ̀lú àánú Ọlọ́run a dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí ó fi ìṣọ́ rẹ̀ àti ààbò ẹ̀ tó fi ṣọ́ wa tó fi dé àkókò yìí lẹ́ẹ̀kan sí mú kí gbogbo wa pẹ̀lú gbólóhùn tí ó dára jù láti fi kíyàn òun náà ni assalamu alaikum wa rahmatullahi wa barakatuh alhamdulillah gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ẹ̀kọ́ nípa bí a ó ṣe mọ̀ Kùránì kà òun ni nǹkan tí à ń kọ́ra wa ní ibi báyìí yàtọ̀ sí bó tiẹ̀ ṣe jẹ́ pé a fẹ́ kọ́ra wa ní Kùránì a gbọ́dọ̀ máa gbìyànjú láti bára wa sọ̀rọ̀ Ọlọ́run torí pé ilé ayé tá wà lénìí gẹ́gẹ́ bí mùsùlùmí gẹ́gẹ́ bí onígbàgbọ́ òdodo ẹ jẹ́ ká lọ mọ̀ wípé ká tó dé ibi tá wà lénìí ibì kan la ti ń bọ̀ nígbà tá a débi tán ẹ jẹ́ ká lọ mọ̀ wípé ìrìn àjò tá a wà la ṣe wà níbí báyìí a ṣì wà lẹ́nu ìrìn àjò ni ẹnu ìrìn àjò tá a wá wà yẹn ẹ jẹ́ ká lọ mọ̀ wípé a ti débi tá a ń lọ
ibi tá ń lọ àti ìdébẹ̀. Ká tó wá débi tá ń lọ, ibi tá a wá wà yìí, ẹ jẹ́ ká mọ̀ wípé tí èèyàn bá wà nírìn àjò gẹ́gẹ́ bí àjòjì ni wá níbi tá a wà yìí o. Nígbà tá a sì wà níbi tá a wà yìí, oríṣiríṣi nǹkan ni yóò máa ṣẹlẹ̀ sí àlejò. Òun náà ni gbogbo ìpèníjà ilé tó ń dé bá ẹnì kọ̀ọ̀kan wa. Lára èyí tí ó jẹ́ kí ìrìn àjò wa kó dára, òun náà ni Quran tá à ń gbìyànjú láti kọ́ra wa. Nítorí pé gẹ́gẹ́ bí mùsùlùmí tí Al-Quran bá ti jókòó sínú ọkàn wa, a ó máa ní ìfọ̀kànbalẹ̀, a ó máa ní ìdùnnú, a ó máa ní ìtura. Al-Quran, ẹ wò nílé ayé tá a wà lénìí, kò síbi tá a ti lè rí ìfọ̀kànbalẹ̀. Ẹ rí i pé Ọlọ́run kan ti sọ fún wa ní Al-Quran. Ó ní wípé nínú ìrántí Ọlọ́run nìkan ni ìfọ̀kànbalẹ̀ wà. Nínú ìrònú nípa Ọlọ́run, òun nìkan ni ìfọ̀kànbalẹ̀ wà. A lè rí ìfọ̀kànbalẹ̀ tá a bá lówó lọ́wọ́, a lè ní ìfọ̀kànbalẹ̀ tá a bá kọ́lé, a lè ní ìfọ̀kànbalẹ̀ tá a bá bímọ, a lè ní ìfọ̀kànbalẹ̀ tá a bá wà nípò gíga. Alówó àlówó kò sí ìfọ̀kànbalẹ̀, atóbi àtóbi kò sí ìfọ̀kànbalẹ̀, aga àga kò sí ìfọ̀kànbalẹ̀, akúrú àkúrú kò sí ìfọ̀kànbalẹ̀. Ṣùgbọ́n nínú nǹkan ẹyọ kan ó ní ìfọ̀kànbalẹ̀ wà. Àyàfi ká tẹ̀lé tí nǹkan yẹn bá wí láṣẹ ní ìfọ̀kànbalẹ̀. À ń wá pò, kò sí ìfọ̀kànbalẹ̀. Típò bá tún dé, kò sí ìfọ̀kànbalẹ̀. Bá a ti nípò, kò sí ìfọ̀kànbalẹ̀. Bá a lówó, kò sí ìfọ̀kànbalẹ̀. Bá a lówó, kò sí ìfọ̀kànbalẹ̀. Bá a lọ́lá, kò sí ìfọ̀kànbalẹ̀. Bá a lọ́lá, kò sí ìfọ̀kànbalẹ̀. Náà, ṣùgbọ́n ibi kan ṣoṣo tí ìfọ̀kànbalẹ̀ wà, òun nìkan ni lára Ọlọ́run. Ibi kan ṣoṣo tí ìfọ̀kànbalẹ̀ wà, òun nìkan ni ara Ọlọ́run Allah. Gbogbo ìgbésí ayé wa, kí a lè bá ní ìfọ̀kànbalẹ̀ níbi tá a wà yìí, ẹ jẹ́ á máa lo gbogbo ìgbésí ayé wa, gbogbo ìrìn àjò ayé wa, ká gbìyànjú láti fi máa súnmọ́ Ọlọ́run, láti fi mọ Ọlọ́run. Ká máa wò pé kí lọ́lọ́run ń fẹ́, kí ni nǹkan tọ́lọ́run ò fẹ́, kí lọ́lọ́run ní ká ṣe, kí lọ́lọ́run ò ní ká ṣe, kí lọ́lọ́run ní ká gbà, kí lọ́lọ́run ò ní ká gbà, kí lọ́lọ́run ní ká mú, kí lọ́lọ́run ò ní ká mú. Ibi kan ṣoṣo tá a ti lè ní ìfọ̀kànbalẹ̀, òun náà ni lára kíni, lára Ọlọ́run. Ọlọ́run náà sọ wípé ẹ rántí mi, èmi yóò sì rántí yín. Ẹ rántí mi, èmi yóò sì rántí yín. Ẹ wo tí ẹ bá lè fi gbogbo ìgbésí ayé yín tẹ́ ẹ kàn fi rántí Ọlọ́run, ẹ gbàgbé gbogbo nǹkan tó ń bà yín nínú jẹ́, ẹ gbàgbé gbogbo nǹkan tó ń lé yín láré, ẹ gbàgbé gbogbo nǹkan tẹ́ ń wá, ẹ gbàgbé gbogbo nǹkan tẹ́ ń lé. Tẹ́ ẹ bá rí tẹ́ ń wá, tọ́lọ́run bá mẹ́mìí yín lọ ńkọ́. Tẹ́ ẹ bá rí tẹ́ ń lé, tọ́lọ́run bá mẹ́mìí yín lọ ńkọ́, tẹ́ ẹ lò ńkọ́. Tẹ́ ẹ lẹ́ ń wá, tẹ́ ẹ lẹ́ ń lé, tẹ́ ẹ lẹ́ ń lé, tẹ́ ẹ tí ì rí mú. Àwọn kan wọ́n rí ìjọ́ tí wọ́n rí náà wọ́n bọ́ sálì kìyàmà. Àwọn kan ni wọ́n rí ìjọ́ tí wọ́n bọ́ tán rí kiri yẹn náà bọ́ sálì kìyàmà. Allahu akbar. Ẹ wá dé nǹkan ẹyọ kan tọ́kàn yóò balẹ̀ sí, òun náà ni ìrántí Ọlọ́run. Ìrántí Ọlọ́run nìkan, òun nìkan, òun nìkan, òun nìkan, òun nìkan. Nínú ìrántí Ọlọ́run, òun làlàáfíà wà. Nínú ìrántí Ọlọ́run, kò sí stroke, kò sẹ́fọ́rí, kò sí bànújẹ́, kò sẹ́kún, kò sí rònú. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ti ilé ayé ni, mo fẹ́ wálé, mò ń wówó, mò ń wọ́lá, mi ì tí ì rí, mò ń wọ́mọ, mo tún ti rí ọmọ, irú ọmọ wo lọmọ yìí o, mò ń wọ́kọ, irú Ọlọ́run, irú ọkùnrin wo ló fún mi yìí o, mò ń wáṣẹ́, irú iṣẹ́ wo wá, irú iṣẹ́ burúkú wo ló tún fún mi yìí o. Báwo ẹ̀dá ti rí nìyẹn. Ṣùgbọ́n nǹkan ẹyọ kan eléyìí tí ó jẹ́ kí gbogbo wa ní fọkànbalẹ̀, òun náà ni ìrántí Ọlọ́run. Olórin kan tí àwọn bàbá wa kan máa kọ, Allahu akbar. Ìrántí Ọlọ́run làgbà ọrẹ, ìrántí Ọlọ́run làgbà ọrẹ, ìrántí Ọlọ́run làgbà ọrẹ, ìrántí Ọlọ́run làgbà ọrẹ. Bọ́lọ́wọ́ bò ní ọ ṣàṣe sùúrù, ìrántí Ọlọ́run làgbà ọrẹ,
ìrántí ọlọ́run lè já wá, ìrántí ọlọ́run lè já wá. Màmá o bẹ́ẹ̀ lówó bẹ́ẹ̀ lọ́lá bẹ́ẹ̀ nípò bẹ́ẹ̀ lọ́kọ bẹ́ẹ̀ bímọ bẹ́ẹ̀ níyàwó bẹ́ẹ̀ nẹ́gbọ́n bẹ́ẹ̀ lábúrò, bí wọ́n rántí yín bí wọ́n rántí yín, bọ́n nífẹ̀ẹ́ yín bọ́n nífẹ̀ẹ́ yín, bọ́n ṣoore sí yín wọ́n ṣoore sí yín, wọ́n fibi sú yín wọ́n fibi sú yín, wọ́n ṣèkà fún yín wọ́n bà tí yín jẹ́, wọ́n ṣe tí ò dá fún yín. Ìrántí ọlọ́run làgbà oore, bẹ́ẹ̀ lówó bẹ́ẹ̀ lọ́lá bẹ́ẹ̀ nílé bẹ́ẹ̀ ní o, ẹ ṣàṣe sùúrù. Ìrántí ọlọ́run làgbà oore. Alhamdulillah, mo rò pé wàásì kékeré yìí ó tó fún wa. A wá dúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run. Ẹ̀yin ọmọlé kéwù mi, mo lérò pé gbogbo yín pátápátá lẹ ti lọ há àwọn nǹkan tí mo ní kẹ́ há sórí. Mo lérò pé gbogbo wa pátápátá ni a ti há àwọn nǹkan yìí sórí. Àkọ́kọ́, alphabet alif wa tó bá di ìparí oṣù a ó ṣe revision gbogbo àwọn nǹkan tá a ti ṣe. Mo fẹ́ kó yé wa pé gbogbo classes tá a bá ṣe a ti ń upload wọn sórí YouTube. Ẹ lọ sórí YouTube fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ wo àwọn classes tá a ti ṣe sẹ́yìn. Gbogbo activities Worldwide Prayer Family là ń kó sórí YouTube ń sìn. Ṣùgbọ́n fún àwọn classes tá a ti ṣe, ẹ rí i pé eléyìí ló jẹ́ class ẹlẹ́ẹ̀karùn-ún. Class ẹlẹ́ẹ̀karùn-ún tá a ti ṣe lélẹ́yìn. Ẹ lọ sórí YouTube, ẹ lọ search fún Worldwide Prayer Family. Tẹ́ bá ti débẹ̀ ẹ click lórí ẹ̀, ẹ rí subscribe lẹ́gbẹ̀ẹ́ kan, ẹ click, ẹ rí bí aago kan náà ńbẹ̀, ẹ tún click lórí aago yẹn náà. So tẹ́ bá ti lè ṣe bẹ́ẹ̀, ẹ máa rí gbogbo activity wa èyí tá a bá ti upload sí lórí, masha allah, ẹ máa rí gbogbo àwọn ètò náà lórí ibẹ̀. Alhamdulillah, shukran. Naam, alhamdulillah, wassalatu wassalamu ala man la nabiyya ba'da. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Níbi tí a bá ẹ̀kọ́ wa dé ní ọ̀sẹ̀ tó kọjá lọ, a ti parí Arabic alphabet, ṣùgbọ́n kí a tún lè bá a jẹ́ kí ká fi hàn pé lóòótọ́ la ka kéwú wa ní ìparí ọ̀sẹ̀. Gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ọmọlé kéwú mi, a fi nọ́mbà kan sí nọ́mbà Glo line mi, òun lẹ́ ò máa pè sí, ẹ wá máa ka kéwú yín fún mi. 08053889115 53889115 08053889115. So nọ́mbà yẹn ni ẹ ó máa pè mí sí. Ó lè jẹ́ lórí WhatsApp ní kẹ́ ẹ pè mí. Ẹ pè mí lórí WhatsApp. Ẹ pè mí lórí WhatsApp. Kẹ́ ẹ ka kéwú yín fún mi. Mo fẹ́ rí wípé lódodo òun ni ẹ ka kéwú yín dáadáa. Mo fẹ́ rí pé lóòótọ́ ni ẹ ka kéwú yín. Ẹ bẹ̀rẹ̀ sí ní pè mí o. Kí ẹ̀yin ọmọdé kí ó tẹ́ bá wà nítòsí. Mo mọ̀ pé àwọn kan wà lẹ́nu iṣẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́nu iṣẹ́ ẹ má wọrí. Tẹ́yin náà bá ti ráyè ẹ pè mí. So ẹ̀yin tẹ́ jẹ́ ọmọdé kí ó yòókù ẹ pè mí sórí line yẹn. Naam. Ẹ pè mí sí orí Glo line mi. Kẹ́ ẹ pè mí sórí WhatsApp line. Masha Allah, mo ń retí àwọn ìpè yín báyìí o. Kẹ́ ẹ ka ntí ẹ ti kọ́ ẹ kà fún mi. Ẹ ka ntí ẹ ti kọ́ ẹ kà fún mi. Masha Allah, Masha Allah, Masha Allah, Masha Allah. Mo ń retí ìpè yín o. Mo rí pé Alájà Rukayat Babatunde ẹ ti wà nítòsí. Naam. Ó yá o gbogbo èèyàn ọmọdé kéwú. Ẹ bẹ̀rẹ̀ sí ní pè wọlé kíákíá.
Assalamu alaikum. Ẹni tó bá tó gbangba sùn ẹ lọ ọmọdé kéwú tẹ́ ẹ ti ka kéwú yín dáadáa tẹ́ ẹ ka tẹ́ra yín dáadáa. Náà masha Allah. Ó yá ẹ pè mí sórí Glo line mi o. Ṣé ẹ ti ṣe tán? Ó dà ń pa àwọn kan ń try láti get mi. Ẹ pè sórí WhatsApp line. Mo fẹ́ rí wípé lóòótọ́ ni ẹ ti ka àwọn nǹkan yẹn dáadáa. Ok, jẹ́ kí n pe ok, ó dàbí ẹni pé àwọn akẹ́kọ̀ọ́ wa ò tí ì ráyè báyìí. Ẹ jẹ́ ká máa kẹ́kọ̀ọ́ lọ. Ẹ jẹ́ ká máa kẹ́kọ̀ọ́ lọ. Ok. Now, ní ọ̀sẹ̀ tó kọjá a ti kọ́ra wa ní Arabic alphabet. Ẹ bá fẹ́ pè wọlé kó pè wọlé. Now, a ti kọ́ra wa ní Arabic alphabet. Eléyìí tá a ti kọ́ra wa ní alif dórí yá. A dẹ̀ lérò pé a ti há sórí, a ti mọ̀ dáadáa. So eléyìí ni èyí tí a tún sọ pé a gbọ́dọ̀ ti há sórí kó tó di ọ̀sẹ̀ yìí. A gbọ́dọ̀ pẹ́ lórí eléyìí rárá. Kí oníkálukú wa nígbà tí mo sọ pé ká ti kọ́ sílẹ̀. Naam, Fatiha ní, Kasra ní, Dhamma ní, Sukun, Fatahatain, Kasratain, Dhammatain, Shadda, Madda. Ẹ jẹ́ kí n parẹ́ kí n tún kọ kí gbogbo ẹ̀yin tí ẹ ò rí tẹ́lẹ̀ bó ṣe rí kó má jẹ́ pé ẹ máa kọ nǹkan míì mọ́ra wọn. Èyí tí à ń kọ́ yìí òun ni à ń pè ní vowel Arabic. Òun là ń pè ní Arabic vowel. Àwọn kinní yìí àwọn ni àmì tẹ́ ẹ̀ ń rí ló tẹ́ máa ń rí lórí àwọn àràfí ìyẹn àwọn bóyá bíi alif bá àtàṣà ni. Naam, ṣe wá rí àwọn èyí tí ó wà ní òkè ń bíbà àwọn ni ẹ máa rí lórí ọ̀rọ̀. Àwọn méjì kan ló wà nísàlẹ̀ ń bíbà àwọn ẹ máa rí ní ìsàlẹ̀ ọ̀rọ̀. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ Fatiha nìyí, tá a bá fẹ́ fi sórí ọ̀rọ̀ ká bá kọ alif báyìí bí ó ṣe wà lórí ọ̀rọ̀ ní. Kasra ní tó bá fẹ́ fi síbi ọ̀rọ̀, tá bá fẹ́ apply ẹ̀ mọ́rọ̀, ìsàlẹ̀ báyìí yóò wà nísàlẹ̀ ọ̀rọ̀ báyìí, yóò straight dáadáa o. Ara fi sẹ́gbẹ̀ẹ́, yóò yí ẹ̀gbẹ́. Ẹni pé wọ́n yí ẹ̀gbẹ́ wálẹ̀ báyìí ni. Fatiha, Kasra, eléyìí ni Dhamma, eléyìí ni Sukun, eléyìí ni Fatahatain, eléyìí ni Kasratain, eléyìí ni Dhammatain, eléyìí ni Shadda, eléyìí ni Madda. Ṣé a ti rí náà rí dáadáa? Now, mo wá tún gbogbo ẹ̀kọ́ fún yín kẹ́yìn bá a rí kọ sílẹ̀. Ẹ lọ ha sórí o. Fatiha, Kasra, Dhamma, Sukun, Fatahatain, Kasratain, Dhammatain, Shadda, Madda. Naam. So ẹ jẹ́ nǹkan fún yín. Àkọ́kọ́ ni number 1 Fatiha. Number 2 is Kasra, Dhamma, Sukun,
Fatia Tain Kasra Tain Dumma Tain Shadda. Ètò kẹ́yìn rẹ̀ ó ní madda. Ṣàtìrí bẹ́ẹ̀. Fatiha kasra dumma sukun fatihatain kasratain dummatain shadda madda. Àtìrí dáadáa. Fatiha kasra dumma sukun fatihatain kasratain dummatain shadda madda. Ṣàtìrí bẹ́ẹ̀. Ó yẹ kó hàn dáadáa. Ó yẹ kó hàn dáadáa. Ya Allah. Okay. Ẹ má worry, ó máa clear. Ẹ má worry, bóyá tó bá look somehow blurry lọ́dọ̀ yín. Ẹ má worry, ó máa padà clear. Now, a gbọ́dọ̀ àsórí ká mọ̀ dáadáa. Now, èyí tí ó kàn nínú ẹ̀kọ́ tí a máa kọ́ òun náà ni èyí tí a fi máa mú àwọn eléyìí. A máa fi wọ́n sórí ọ̀rọ̀ kọ̀ọ̀kan. A máa fi wọ́n sí orí ọ̀rọ̀ kọ̀ọ̀kan. Ohun tún nìyẹn o. Fatiha kasra dumma sukun fatihatain kasratain dummatain shadda madda. Àtìrí báyìí. Now, ẹ tún wá jẹ́ ká wò ó. A ó parẹ́ báyìí. A wà máa apply ìmọ̀lẹ̀ kọ̀ọ̀kan, ṣùgbọ́n ẹ jẹ́ kí n explain iṣẹ́ ẹnì kọ̀ọ̀kan wọn. Ṣé rí àwọn eléyìí 1 2 3 4 5 6 7 8 9 mẹ́sàn-án ni gbogbo wọn. But àwọn kan Fatiha kasra dumma sukun á dá wọn sọ́nà méjì báyìí. À ń pè wọ́n ní short vowel. Àwọn vowel kúkúrú. Fatihatain kasratain dummatain shadda madda. Àwọn yìí à ń pè wọ́n ní long vowel. Vowel tó gùn. Fatiha kasra dumma sukun àwọn ni à ń pè ní short vowel. Fatihatain kasratain dummatain shadda madda à ń pè àwọn ní long vowel. Ṣàtìrí mẹ́rin, à ń pè wọ́n ní long vowel. Now, so ṣùgbọ́n ẹ máa rí wọn bá ṣe máa lò wọ́n. Àwọn tá a kọ́kọ́ lò làwọn short vowel yìí. Àwọn lákọ̀ọ́kọ́ lò, especially Fatiha kasra àti dumma. Now, ẹ jẹ́ ká lọ mú Fatiha. Now, a ti mọ alif dé orí ya. Ẹ jẹ́ ká tún kà á lẹ́ẹ̀kan sí. Bismillahirrahmanirrahim. Alif, ba, ta, tha, jim, ha, kha, dal, dhal, ra, zain, sin,
shin, sod, dod, to, zo, ain, ghain, fa, qaf, kaf, lam, mim, nun, wa, ha, ya, alif, ba, ta, fa, jim, ha, kha, dal, ذال را زعين سين شين صاد داد طا ظا عين غين فا قاف كاف لام ميم نون وا ها يا. ẹ tún jẹ́ ká tún sọ lẹ́ẹ̀kan sí i níparí. bismillahir rahmanir rahim. alif ba ta fa jim ha kha dal dhal ra zain sin shin sod dod ta za ain ghain fa qaf kaf lam mim nun wa ha ya. Now mo fẹ́ kọ́kọ́ kọ́ wa láwọn kinní kan ká tó tẹ̀síwájú lónìí. àwọn àràfin kan wà tá a gbọ́dọ̀ lọ mọ ìyàtọ̀ tó wà láàrin wọn. eléyìí àkọ́kọ́ òní. eléyìí là ń pè ní kíni o tá. eléyìí là ń pè ní kíni sá. ẹ jẹ́ ká wo eléyìí ha. eléyìí là ń pè ní kíni kha. eléyìí là ń pè ní dal. eléyìí là ń pè ní zal. dal dhal zal. eléyìí là ń pè ní sin. eléyìí là ń pè ní shin. eléyìí là ń pè ní shin. ẹ jẹ́ ká hàdé eléyìí náà mọ́. eléyìí là ń pè ní ha. ẹ wo eléyìí báyìí. eléyìí là ń pè ní ta 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 ta. eléyìí là ń pè ní fa 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 ta fa ta fa ta fa. náà eléyìí là ń pè ní bí ìgbà pé èèyàn fi èèyàn fẹ́ máa mí òní. eléyìí là ń pè ní ha bí ìgbà pé ẹ fẹ́ ha kẹ̀lẹ̀bẹ̀ ẹ fẹ́ ha ọ̀fun jáde sorry ẹ fẹ́ ha ọ̀nà ọ̀fun yín jáde. eléyìí ni bí ìgbà pé ẹ fẹ́ dún bíi màálù èèyàn fẹ́ dún bíi màálù ha ha. eléyìí ni èèyàn fẹ́ mí. eléyìí ni wípé a fẹ́ ha ọ̀nà ọ̀fun jáde. eléyìí ni bí ìgbà pé èèyàn dún bíi màálù èèyàn á ṣe ha ha. eléyìí ni ha ha. eléyìí ni ha. eléyìí ni ha
eléyìí ni dan 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 eléyìí ni than 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 eléyìí ni shin sin 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 eléyìí ni sh 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 ṣàtìlí bẹ́ẹ̀ eléyìí ni bí bàbá yẹn fẹ́ pé eléyìí ìkejì ni ṣá 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 sin and shin sin and shin ta and sa ta sa ta sa ta sa dan than 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 ha kha ha kha ha kha ha kha ha sa sha sin shin sin shin yeah. Mo fẹ́ tọrọ gáfárà díẹ̀ ẹ dákun ẹ jẹ́ ká manage bí a ṣe ríra wa lénìí nítorí pé ó dàbí ẹni pé generator wa ó ní problem mo dẹ̀ fẹ́ kí n tètè pé kílẹ̀ tó ṣú mo fẹ́ kí n tètè pé ẹni tó máa wá bá wa ṣe toró náà la tún máa lò lóru so mo fẹ́ kí ẹ dákun torí Ọlọ́run gbogbo ẹ̀yàn ọmọ ilé kéwú ẹ jẹ́ ká pàdé lọ́la ẹ rí i pé kíní yẹn ń lọ ó ń bọ̀ iná yẹn ń ṣẹ́jú mi ì dẹ̀ fẹ́ kó máa ṣẹ́jú báyìí mo fẹ́ tètè pé ẹni tí ó máa sáré bá wa yẹ̀ wò so ó ti ń ṣe bẹ́ẹ̀ láti alẹ́ àná so lágbára Ọlọ́run á pàdé lọ́la a máa bẹ̀rẹ̀ láti ẹ jẹ́ kí n fún wa ní ibi tí a ó ṣe lọ́la ìyàtọ̀ tó wà ní eléyìí náà ni mo fi hàn wáyé so ṣùgbọ́n tó ẹ jẹ́ kí n fún wa ní iṣẹ́ tí a máa ṣe lọ́la kẹ́ ẹ lè bá a ti fi rí bọ̀ kí n kàn sáré kọ́ yín ká wá kọ́ra wa ní now oni alif ba ta sa jim ha kha dal ذال را زعين sin shin sod ẹ rí gbogbo eléyìí nínú kọ́ìdá tí mo ní kẹ́ lọ upload o pé kẹ́ lọ download yẹn ẹ lọ print ẹ̀ jáde o gbogbo yín pátápátá ni mo ti send ẹ̀ sí o. Zo Ain Ghain Fa Qaf Kaf Lam Mim Nun Wow, how, and ya. Ṣẹ̀wárí fatia la fẹ́ lò la fẹ́ fi sí lórí. A wá mú fatia yẹn. Fatia yẹn ò ní. Ẹran tí mo sọ kọ́lẹ̀ kan pé fatia nìyí. A fi sí lórí báyìí. A fi sí gbogbo ẹ̀ lórí. A máa fi fatia sí lórí bá ṣe ẹni bí mo ṣe ń fi sí lórí.
ẹ̀yin náà máa kọ sílẹ̀ bóyá ká máa bá kíláàsì wa lọ. ṣùgbọ́n ẹ fún mi ní ìṣẹ́jú méjì kí n fi sáré pe ẹni tí ó máa bá wa tún jẹnẹrétọ̀ yẹn ṣe so that kó tó di pé a parí kíláàsì ẹni yẹn á ti dé. ẹ jẹ́ kí n sáré pe kẹ́ni yẹn lè bá a bá. Masha Allah. ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى لجنتين دان متكئين على فرش بطائنها من استبرق وجنى لجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان. نعم ما شاء الله الحمد لله. ohun tí à ń ṣe lọ lẹ́ẹ̀kan èyí tí mò ń sọ fún wa pé a ó ṣe kó tó di pé a máa lọ ó ní pé mo fẹ́ fi kíní yìí hàn wá kí a lè bá rí bí yóò ṣe rí ní ọ̀la. a lè kọ sílẹ̀ ẹ rí i pé fatia òun ni àwọn nǹkan tí ó wà lórí wọn yẹn. fatia pípè rẹ̀ fatia mi ò rántí kọ kíní kan lẹ̀ fún yín lẹ́ẹ̀kan nígbà tí mo kọ
àwọn fáwẹ̀lì Arabic yẹn ó yẹ kí n kọ́ sí lórí kí ó lè bá yé yín dáadáa pé gbogbo tó bá ti wà tó ti jẹ́ fatia a ni ó máa jẹ́ a ẹ̀wọ̀n lè sìn alif fatia a bá fatia bá ẹ rí i pé n tí mo pè káyìn lẹ́nu mi ó ń dárúkọ a kẹsìrọ̀ yóò máa jẹ́ i tó bá jẹ́ pé kẹsìrọ̀ ló wà níbi bíbá tó bá kẹsìrọ̀ la fi sí ọ́ndà rẹ̀ a ní alif kẹsìrọ̀ i bá kẹsìrọ̀ b ẹ rí i pé i yẹn yóò máa farahàn tí sáfù parí gbogbo ẹ̀ now kí a lè bá wá from jump ká lè fò síwájú mo fẹ́ mú kí n máa sọ ìtumọ̀ rẹ̀ fún yín alif fatia a tá a bá fẹ́ so pọ̀ mọ́ eléyìí tá a fẹ́ so méjèèjì papọ̀ a ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní ka Kùránì ẹ̀yìn ọmọdé kí omi tá a bá fẹ́ so méjèèjì papọ̀ a lè sọ wípé alif fatia a kí ni nǹkan tó tẹnu yín jáde last kí ló jáde lẹ́nu yín last a àbí alif fatia a kí ló jáde a ẹ wàá kọ ìyẹn pamọ́ a jẹ́ pé eléyìí máa jẹ́ a bá fatia bá bá fatia bá kí nìyẹn máa jẹ́ bá ṣe mọ̀ pé n tẹ́ pé n tó bá jáde lẹ́nu yín last òní ó jẹ́ kí ni o yóò jẹ́ ansa rẹ̀ bá fatia bá tá fatia tá sá fatia sá ẹ kọ́kọ́ pe orúkọ aráàfin yẹn náà alif pẹ̀lú fatia ó jẹ́ a bá pẹ̀lú fatia ó jẹ́ bá tá pẹ̀lú fatia ó jẹ́ kí ni tá sá pẹ̀lú fatia ó jẹ́ kí ni sá jim pẹ̀lú fatia ó jẹ́ kí ni já ha pẹ̀lú fatia ó jẹ́ kí ni o ha khaw pẹ̀lú fatia ó jẹ́ kí ni o kha dal pẹ̀lú fatia ó jẹ́ kí ni o da zal pẹ̀lú fatia ó jẹ́ kí ni o za ra pẹ̀lú fatia ó jẹ́ kí ni o ra zain pẹ̀lú fatia ó jẹ́ kí ni o za sin pẹ̀lú fatia ó jẹ́ kí ni o sa shin pẹ̀lú fatia ó jẹ́ kí ni o sha sod pẹ̀lú fatia ó jẹ́ kí ni o sọ dod pẹ̀lú fatia ó jẹ́ kí ni o dọ tọ pẹ̀lú fatia ó jẹ́ kí ni o tọ zọ pẹ̀lú fatia ó jẹ́ kí ni o zọ ayin pẹ̀lú fatia ó jẹ́ kí ni o a ga gain pẹ̀lú fatia ó jẹ́ kí ni o ga faw pẹ̀lú fatia ó jẹ́ kí ni o fa kọf pẹ̀lú fatia ó jẹ́ kí ni o kọ kaf pẹ̀lú fatia ó jẹ́ kí ni o ka lam pẹ̀lú fatia ó jẹ́ kí ni o la mim pẹ̀lú fatia ó jẹ́ kí ni o mọ nun pẹ̀lú fatia ó jẹ́ kí ni o na wáò pẹ̀lú fatia ó jẹ́ kí ni o wà háò pẹ̀lú fatia ó jẹ́ kí ni o ha yáò pẹ̀lú fatia ó jẹ́ kí ni o yá now ẹ jẹ́ kí n ẹ̀yin náà wò dáadáa. فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان وبأي آلاء ربكما تكذبان هن مقصورات بالقيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وبقري حسان فبأي
آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام وبأي Naam, ẹ wá jẹ́ ká tún kọ́ eléyìí alif fatia a, ba fatia ba, ta fatia ta, sa fatia sa, jim fatia ja, ha fatia ha, kha fatia qa, dal fatia da, zal fatia za, ra fatia ro, sin fatia za, sin fatia sa, shin fatia sha, صاد فاتحة صا دال فاتحة ضا طا فاتحة طا ظا فاتحة ظا عين فاتحة ع غين فاتحة غا فاء فاتحة فا قاف فاتحة قا كاف فاتحة كاف لام فاتحة لا ميم فاتحة ما نون فاتحة نا واو فاتحة وا هاء فاتحة ها يا فاتحة يا. Now ibi tí mo fẹ́ kó fi rọ̀ yín lọ́rùn dé ó náà ní pé tẹ wá wò bó ṣe wà yìí tí máa sọ pé alif fatia a kí ni ó jẹ́ ánsà rẹ̀ yóò sọ pé kí ni a bá fatia bá kí ni ó jẹ́ ánsà rẹ̀ ó máa jẹ́ kí ni bá tó tá bá wá sọ pé alif fatia a ìyẹn ó jẹ́ kí ni a bá fatia bá ìyẹn ó jẹ́ kí ni bá tá bá wá lo a àti bá papọ̀ kí ló máa jẹ́ a bá ṣé ẹ ti rí báyẹn masha allah mo fẹ́ ká bẹ̀rẹ̀ sí ní join papọ̀ díẹ̀ now alif fatia a kí ló máa fún wa ó máa jẹ́ a ó ní a máa kọ a yẹn síbí bá fatia bá kí ló máa jẹ́ kí ni ó máa jẹ́ kí ni bá kí ló máa jẹ́ yẹn aba ṣàbùkẹ́ mo sọ pé short vowel ni àwọn nǹkan téèyàn máa pè ní kúkúrú kéékèèké kúkúrú short vowel kéékèèké ni wọ́n èyí ò gbọ́dọ̀ sọ pé àbá aba ẹ sọ pé aba alif fatia a kí ni ó jẹ́ a ṣàpẹ́ wọn sọ pé a wọ́n ní a alif fatia a kí ni ó jẹ́ a bá fatia bá kí ni ó jẹ́ bá aba ta fatia ta sa fatia sa jim fatia ja ha fatia ha kha fatia ha dal fatia da zal fatia za ro fatia ro zain fatia za sin fatia sa shin fatia sha sod fatia so dal fatia do to fatia to zo fatia zo ain fatia a ghain fatia ga fa fatia fa to fatia ko ta fatia ta lam fatia la mim fatia ma nun fatia na wa fatia wa ha fatia ha ya fatia ya. Ṣé a ti rí báyìí ẹ jẹ́ ká dá dúró níbí báyìí lẹ́ni tó bá di ọ̀la máa parẹ́ máa wá tún ṣàlàyé àwọn nǹkan kan fún wa mo fẹ́ ká lè tètè bẹ̀rẹ̀ sí ní àdélé ẹ̀yin gan fúnra yín tẹ́ bá sọ pé sin fatia sa àti shin fatia sha yóò jẹ́ kí ni sa sha ẹ tún wọlé ẹ tún lè mú eléyìí àtẹlé papọ̀ kẹ́ sọ pé alif fatia a eléyìí máa jẹ́ ha fatia ha kí lóun náà máa jẹ́ ha ó túmọ̀ sí pé eléyìí máa jẹ́ a ha ṣé àmọ́ pé ìyàtọ̀ wà láàrin eléyìí àtẹlé ó fẹ́ dàbí ẹni pé àwọn méjì bọ̀ kìí ṣe làwọn méjèèjì ha nítorí bí iná yẹn ṣe ń ṣe ẹ jẹ́ ká dá dúró sí bíbá yìí lágbára ọlọ́run lọ́la ọlọ́run á ti bá wa ṣe jẹnẹrétọ̀ wa á ti parí ẹ̀ so ó yẹ kó ṣiṣẹ́ because ẹ rí i pé ó ń fluctuate látẹ̀kan so kó má bàa máa disturb ojú wa lágbára ọlọ́run masha allah ọlọ́run yóò gbà fún wa tó bá dọ̀la lágbára ọlọ́run a ó tún pàdé mú kí gbogbo yín mo lè sọ fún ọlọ́run pé kí ìkẹ́ ọlọ́run kó máa wà pẹ̀lú yín àti àánú ọlọ́run kó máa wà pẹ̀lú gbogbo yín ẹ dákun torí ọlọ́run gbogbo ẹ̀yin ọmọdé kí wa mo ti send kọ́ ìdá sí gbogbo yín o ẹ lọ print it out
ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí mò ń kọ yìí ló wà nínú àwọn kọ́ ìdá ẹ print gbogbo tí mo send sí ẹ print it out. Àwọn kan wà tí mo send lẹ́ẹ̀mejì ẹ má print yẹn lẹ́ẹ̀mejì ẹ kàn wò wọ́n tó bá yẹ pé ìtẹ́ print ẹ wò wọ́n nínú ẹ̀ kẹ́ ẹ lọ print it out. Tẹ́ ẹ bá wá print it out ẹ wá bẹ̀rẹ̀ sí ní máa wò wọ́n kẹ́ ẹ máa fi ṣe àwọn kẹ́ ẹ máa fi kọ́ ẹ̀kọ́. Ẹni tí ó bá rẹ̀ tún nílò rẹ̀ ẹ send message sí mi lórí nọ́mbà tó wà lórí ibẹ̀ yẹn kí Ọlọ́run kó gbà fún wa. Mú kí gbogbo wa pátápátá kí àánú Ọlọ́run kó máa wà pẹ̀lú yín. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má jẹ́ ká fi ẹ̀kọ́ yìí sílẹ̀, ẹ má jẹ́ kó rẹ̀ wá, ẹ má jẹ́ kó sú wa, ká jọ ṣe àṣeyọrí rẹ̀. Ọlọ́run yóò dẹ̀ fún wa láṣeyọrí ṣe. Mú kí wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ma'assalam. تبارك اسم ربك تبارك اسم ربك ذي الجلال والإكرام صدق الله مولانا العظيم وبلغ رسوله الكريم